Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV Muswobi. Ẹ káàsán, ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátá nílé lóko àfàkókò ìtúdúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ohun rere tẹ́ ẹ ṣe fún wa lọ́tùn lósìn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá alálùbáríkà pátá, gbogbo ẹ̀yin bàbá alálùbáríkà pátá tí Ọlọ́run rán sí wa. A dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín. Gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n wa tó jẹ́ alálùbáríkà tí Ọlọ́run rán sí wa, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àbúrò wa alálùbáríkà, ọmọ Yorùbá gidi tí Ọlọ́run rán sí wa, a dúpẹ́ lọ́wọ́ yín pátápátá. Ẹ ṣé, ojú òní tì yín. Lọ́wọ́ gbogbo ẹ̀yin àwọn ọmọ mi dádì, ẹ̀gbọ́n àbúrò tó wà l'Amẹ́ríkà, Canada, UK, Dublin, gbogbo Europe pátápátá, Asia, ẹ ṣé gan ni, Australia, a dúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín. Africa, gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Tí a ò bá dúpẹ́, a máa dàbí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni. Lọ́wọ́ gbogbo èyí tẹ́ ń ra dátà fún wa, a gbọ́dọ̀ dúpẹ́, a béèrè, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa jẹ́ onínú rere, ọlọ́kàn rere. A ò throw nọ́mbà wa out, a ò throw àkáǹtì wa síta, a ò bá nìkan kan sọ pé kó ṣàánú wa, a ò dẹ̀ ní sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a sì ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń fojú re wò wá, tó ń ra dátà, tó ń ra kírẹ́dìtì fún wa. Ojú òní tì yín. Ìdí tẹ́ ẹ dẹ̀ ṣe ń rà náà lórúkọ Jésù, láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ máa yọjú síta. Yorùbá nation á jẹ́ ìpín tèmi, á sì jẹ́ ìpín tiyín náà àti gbogbo àrọ́mọdọ́mọ wa pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ jọ̀ọ́, lórí on the 3rd of July, ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn, kò sí tó kìí pẹ̀lú anybody. Ohun tí àwa ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn, kò sí tó kàn mí pẹ̀lú whosoever or whatever news they are taking up and down. Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá nílé lóko, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká múra dáadáa lórí ọ̀rọ̀ on the 3rd of July 2021. A gbàdúrà dáadáa, a gbàwẹ̀ dáadáa, a dúró láti gbóhùn Olúwa dáadáa ká tó mú ọjọ́ yẹn jáde. Ọjọ́ yẹn kì í ṣe ọjọ́ lásán. Olúwa ló sọ nípa ọjọ́ yìí. Nítorí ẹ̀, mo fẹ́ jẹ́ kí gbogbo yín fara balẹ̀, kẹ́sì fi ọkàn yín balẹ̀ dáadáa. Kò sí wàhálà. Bí ènìyàn kan bá wá lòun dojú ìjà kọ wá, á jẹ́ pé ọjọ́ yẹn ni òpin ẹ̀ nínú ayé. Nítorí pé ọjọ́ tí Ọlọ́run fún rẹ̀ tó máàkì fún wa ni. Tẹ́ bá wò dáadáa, ẹ máa rí pé ó pẹ́ díẹ̀ ká tó lè sọ nípa ọ̀rọ̀ Lagos yìí bá a fẹ́ ṣe rálì. Nítorí pé à ń gba àdúrà lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀. Ẹ fi ọkàn yín balẹ̀, gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ fi ọkàn yín balẹ̀ gidigidi gan. Kò sí wàhálà. Ẹ jẹ́ kí ọkàn yín kó balẹ̀, ẹ jẹ́ kí a túyáyá, ẹ jẹ́ kí a túyáyá, ẹ jẹ́ ká bọ́ síta, ẹ jẹ́ kí gbogbo wa pàdé ní Ọjọ́ta ní on the 3rd of July 2021. Kí gbogbo wa pátá ká pàdé ní Ọjọ́ta. Gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ jẹ́ kí a túyáyá, ẹ jẹ́ ká túyáyá, ẹ jẹ́ ká bọ́ta, ẹ jẹ́ ká dójú ti ẹni tó ń pè ní Tinubu tó fi rẹ̀ pé Ọlọ́run. Ẹ jẹ́ ká jẹ́ kó yé Tinubu àti gbogbo àwọn tí wọ́n jọ ń tẹ̀léra wọn lẹ́yìn wípé no, èèyàn kò lè darí ẹ̀ náà. Ṣé nígbà tí wọ́n bí ẹ Tinubu wà ń bẹ ni? Those are the reasons tó yẹ pé even nínú ọkàn mi gan, inú mi máa ń gbóná. I am having problems. Ṣé nígbà tí ó bí Tinubu,
ṣé ìwọ náà wà bẹ́ẹ̀ tí Tinubu máa fi tiẹ̀ máa affect tiẹ̀? Who is Tinubu? Tinubu is a singular person, but we are many. We are talking about Yoruba. ṣé kò sí nǹkan tó kémi pẹ̀lú tèmi kan ní pé ní ọjọ́ yẹn afẹ́ fi yé Tinubu àti whosoever tí wọ́n prepare against our will for that day wípé ó lè jẹ́ ọjọ́ yẹn ló máa ní iṣu máa sunṣu jẹ lẹ́yìn àsunṣu jẹ wọn o. ìjọ yẹn gangan tó bá padà ní pé wọ́n bọ́ta wá àtàkì wa, kẹ́ni yẹn gbà pé òpin òun ni ọjọ́ yẹn nìyẹn, nítorí pé kí ni ọjọ́ tí Olúwa dá òun ni ọjọ́ yẹn. Kí wọ́n lọ gbé fún àwọn àáfà wọn, ẹ jẹ́ kí wọ́n lọ dá Ifá ọjọ́ yẹn, kí wọ́n lọ gbé fún àwọn babaláwo wọn, ẹ jẹ́ kí wọ́n lọ dá Ifá ọjọ́ yẹn, kí wọ́n lọ gbé fún àwọn àáfà wọn, àwọn babaláwo wọn, àwọn wòlíì èké wọn tí wọn ò lè sọ òtítọ́ fún wọn, àwọn wòlíì èké, àwọn àáfà èké, àwọn babaláwo èké tó jẹ́ wípé títí wọn pàṣẹ àti daṣá kò sí tó kàn wọn pẹ̀lú ẹnikẹ́ni mọ́. tẹnikẹ́ni ò bá bàjẹ́ yín náà ọ̀ṣà ń gbé mọ́tò fún yín, wọ́n fún yín mọ́tò 5 million, wọ́n ń kọ́lé fún yín, wọ́n ń ra lé fún yín, títí yín bá ṣà ti ń da, kí tẹnikẹ́ni bá ṣà ti bàjẹ́ kò sí tó kàn yín. ẹ̀yin àáfà èké, ẹ̀yin wòlíì èké, ẹ̀yin babaláwo èké tí ń ṣiṣẹ́ fún àwọn tí wọ́n fìyà jẹ ọmọ Yorùbá, ojú ẹ̀sìn yín ti sún, ó ti ṣe kí ni, ó ti ṣú, ó ṣe kí ni, ó ti ṣú. Sèmi ẹ̀wọ̀n ònejò nínú àwọn àáfà yìí gan ni kẹ́ ẹ rán sí wa, àwọn wòlíì yìí ni kẹ́yìn rán sí wa, babaláwo yìí ni kẹ́ ẹ rán sí wa, kẹ́ ẹ wẹ́ jẹ́ kí wọ́n gbé wa yẹ̀wò kí wọ́n wo bó ṣe rí, kí wọ́n kọ̀ gbé wa yẹ̀wò. àwọn tẹ́ ẹ ń lò ni mò ń sọ o, àwọn tí ẹ pè ní Ọlọ́run yín lèmi sọ, kì í ṣe ẹ̀yin kéré sáwa, ẹ kéré. Whosoever tí wọ́n fẹ́ gbé jáde láti wá dojú ìjà kọ wá ní on the 3rd of July 2021, ẹ kéré wàláì. ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún yín gangan, àwọn ni kẹ́ ẹ rán jáde, kẹ́ jẹ́ kí wọ́n gbé wa yẹ̀wò kó bá ṣe rí. So we don't think there is going to be fight. Ọlọ́run ò dẹ̀ tí ì sọ fún wa wípé ìjà máa wà sẹ́, ṣùgbọ́n ohun inú wa, ohun ènìyàn, òun lóhun Ọlọ́run. A ní láti tètè bọ́ta ká sọ fún yín, àwa náà máa jáde tán ni. Àwa báyàn jà o, ṣùgbọ́n a máa ṣe kí ni, a máa jáde tán pátápátá, a máa jáde tán. Tẹ́ gbogbo èèyàn alágbára ilẹ̀ Yorùbá ní Èkìtì ní Oǹdó ní níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ ohùn mi, ẹ ṣí àbídò ìgbógbó wa pátá, ẹ jẹ́ ká wá sí Èkó, ẹ máa bọ̀ ní Èkó. On the 2 gan ló jẹ́ kẹ́ ẹ ti wo Èkó, kò di dandan on the 3rd, go slow lè wà lọ́nà. ẹ jẹ́ ká rododo ẹ̀ pọ̀, gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá, Èkìtì ní Oǹdó ní Ọ̀yọ́ ní this Lagos yìí gangan ní central. Lagos yìí gangan tá a bá ti dojú tì wọ́n, ó ti tán nìyẹn. Tá a bá ti lè dojú tì àwọn alágbára tí wọ́n pera wọn ní alágbára tó wà ní Lagos yìí, ẹ gbàgbé ẹ lọ fọkàn yín balẹ̀, àti rìnrìn àjò Yorùbá nation nìyẹn. A dẹ̀ máa dojú tì wọ́n. Àwọn ò bẹ́nikẹ́ni jà, àwa kò fẹ́ wáta láti protest ni, ká sọ fún ìjọba wípé nǹkan tí ẹ ṣe fún wa kò tẹ́ wa lọ́rùn mọ́. Even ọ̀gá èèyàn níbi iṣẹ́ tó bá tiẹ̀ téèyàn bá ń fara gbà tó bá dé stage kan tó ti sún ẹ kò giri, wàá sọ pé kó múṣẹ́ ẹ̀ dání ni, because a ò lè kú fún ẹnikẹ́ni. Wàá sọ pé I can't die for you, mú iṣẹ́ ẹ̀ dání kó ní kálukú lọ lọ́nà tiẹ̀. A ò lè kú fún Nàìjíríà àwa tẹ́ rí, ṣùgbọ́n a lè kú fún ọmọ Yorùbá, torí ọmọ Yorùbá làwa fẹ́ kú fún, kì í ṣe Nàìjíríà. So therefore, ẹ jọ níbikíbi tí ẹ ti ń gbọ́, a tún sọ fún yín lẹ́ǹkan, gbogbo ẹ̀yin alágbára tí ń bẹ nílẹ̀ Yorùbá, ẹ tètè dé kó lọ́n the 3rd, àjọ máa dúró síbẹ̀ náà ni. Ẹ jẹ́ kó jáde, mélòó ni wọ́n? ṣọ́wọ́ 200 ni, ṣọ́wọ́ 300 ni, ṣọ́wọ́ 500. We are more than 20,000 people. Gbogbo èyí tó máa rìn níjọ́ yẹn, ẹ má rìn Ọjọ́ta o. Ètò ẹgbẹ́ gbé mọ́tò, ẹ stay away from Ọjọ́ta until tá a bá ṣe rally táwọn ọjà a ò ṣe kankan tí wọ́n pé a kò fẹ́ ṣe rally ká fi ronú wá wọn fún ìjọba. Ṣùgbọ́n èyí tó bá lóun fẹ́ wá gírígírí, ó máa bá wa lákọ ṣíà ẹ̀, kò sí wàhálà. God bless you. Abba confirm JP.